I'm Bankole Peters. I'm my wife. My name is Temidun. Anifowose Peters. Problem tí mo ní ni. Ara problem tí mo ní tó gbé wa débi òun lè rí yẹn. No, ẹ jọ̀ọ́ ṣé tí ìyàwó mi bá fẹ́ sọ̀rọ̀ ṣé kò lè kọ́kọ́ dárúkọ bàbá mi kó tó dárúkọ bàbá ẹ̀ ni. No, kí ló ń ṣe gangan náà? Then kí ló marry fún, kí ló jókòó sílé yín fún? Orúkọ bàbá ẹ̀ ló máa kó dárúkọ, kò sí nǹkan kan tá fẹ́ ṣe, wàá dárúkọ bàbá ẹ̀ kó tó dárúkọ mi. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ kí ló bad nínú ẹ̀? Nínú pé kí n fi orúkọ bàbá mi sórúkọ mi. Ẹ bá mi bí léèrè, tí òun bá jẹ́ Anífowóṣe, ṣé ó máa yọ Anífowóṣe kúrò lórúkọ ẹ̀? Tẹ́yìn bá jẹ́ Anífowóṣe, ẹ máa yọ kúrò lórúkọ yín bẹ́ẹ̀ ṣe wà. Anífowóṣe, orúkọ tí àwọn èèyàn ń fowó rà, orúkọ tó ń ṣílẹ̀kùn ọlá tó ń ṣílẹ̀kùn ọlá, orúkọ tí àwọn ọlọ́lá ń gbọ́ tí wọ́n ń dìde tí wọ́n ń wárìrì fún, kí wá yọ kúrò ní inú orúkọ bàbá mi nítorí pé wọ́n jẹ́ Peters Pétérù nínú Bible, apẹja. Ẹ̀gbọ́n náà. Okay, calm down. Tó bá jẹ́ pé èmi bá jẹ́ orúkọ bàbá mi bá jẹ́ okay, ó jẹ́ orúkọ ààrẹ orílẹ̀-èdè kan àbójú orúkọ olówó kan ńlá tẹ́nìyẹn ní orúkọ, ṣé o máa dárúkọ bàbá ẹ̀? Jọ́sí ni mo kọ́ bá bàbá ẹ̀ kí bàbá ẹ̀ má jà ààrẹ orílẹ̀-èdè ni. Did I cover your father? Bàbá ẹ̀ ò jẹ́ joyè débi tó fẹ́ jọba. Èmi yes, ìwọ Anífowóṣe. Say it loud. Anífowóṣe. Calm down, please. Please calm down. Calm down. Ẹ fúnra yín lọ́rọ̀ sọ. Kò ṣe mi o. Bí mo ṣe wà yìí, tí ẹ bá fi omi sí mi lẹ́nu, kò lè kúrò bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ti rí. Ẹ ti mọ ẹni tó jẹ́ pé tó máa bọ̀ mí sẹ́nu ibẹ̀ náà ti máa bá. Àwa wí tó á dẹ̀ lóhùn gentle. Mrs. Peters, what do you love about your husband? So cute. Mr. Peters, what do you love about your wife? Just love a person, no problem. Ẹ gbọ́, ẹni tó lọ pẹ́sì mi, òun ló fojú mi gbolẹ̀ yìí o. Òun lójú mi ń bó ilé ẹ̀ yìí o. Òun ni mò ń gbà wọ̀tọ̀wọ̀tọ̀ yìí o. It's all right. It's all right. I want you to take it easy. Ta ló ní idea kẹ́ wá síbí? Òun ni èmi kọ́, òun ló mú mi wá bí. Mr. Peters, ó sọ pé ìyàwó yín, wọ́n yìí love yín, wọ́n dẹ̀ ní interest in marriage. Ẹ̀yin rò bẹ́ẹ̀ lọ́kàn ara yín ni. Tell them. So sùúrù la need. Ó sì yé yín. How long have you known each other, Mrs. Peters? Be 8 months. 8 months? Mi sọ pé 8 days. Mo ní 8 months. Ẹ dẹ̀ fi gbogbo eyín ẹ dẹ̀ kanra pé ẹ dẹ̀ fi yín pé 8 months. Ṣé 8 months tó fún olólùfẹ́ méjì láti fi love ara wọn ni? Fi yín pé náà. Ẹ má bínú jàre, ọkọ mi. It's okay, it's all right. Mr. Peters, for how long lẹ fi court ẹ̀yin àti ìyàwó yín? Àbí tí problem wá jọ wà nìyẹn. Ọ̀rọ̀ kan lọ bí ẹlẹ́rè kan dáhùn kan tán bí ẹlẹ́rè. How long lẹ ti fi wà married? 4 months. Kò dé jẹ́ kí n sọ̀rọ̀. Máa gbàgbọ́ mọ́ tébù fún mi. Ó wrong. Ìwọ kọ́ ló béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi, àwọn náà béèrè ọ̀rọ̀ Dámọ́ lọ àgbàlagbà ni wọ́n kàn páàkì irun sẹ́yìn ni. Bó ṣe wà yẹn torí pé lóra wọn dáadáa ni. Wọ́n ti gbó, wọ́n dàgbà. Má rí wọn fín. Ó àgbàlagbà ń bẹ̀ sọ, ó dẹ̀ ń gbàgbọ́ mọ́ tébù. Okay. Àmàmẹ́ni tó rí wọn fínú èmi àti ẹ ṣe ara problem tàjọ nínú yẹn. Ṣé ẹ rí gbogbo time tèmi àti ẹ̀ fi ń court mi kò ń gbélé? Ó máa wá ó máa lọ ni, ó máa wá ó máa lọ ni. Again, instead pé wọ́n á ṣọ́ gbogbo òwà ẹ̀ mi ráyè ṣọ́ mi mọ̀ pé irú èèyàn báyìí ni because ká ní mo mọ̀ pé irú èèyàn báyìí ni mi nǹkan ní sọ pé mo fẹ́ tẹ̀sẹ̀ kan bọ́nú nǹkan tó máa gbẹ̀mí mi. It's all right. Ṣé ti gbọ́ nǹkan tó sọ ń sìn? Tó máa bomi sí mi lẹ́nu bí tó máa bá ní. Ìwọ ọ̀dẹ̀ tí ń parọ́ má parọ́ mẹ́lẹ́dàá mi náà. Má parọ́ náà. Mrs. Peters, take it easy. I understand you. I understand you. Tí bá tún sọ nǹkan kan bí bàkẹ́ pè mí lọ́mọ àlè, I'm not even going to say anything again. Mr. and Mrs. Peters, mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín and inú mi máa dùn tẹ́ bá lè fún mi ní sincere answer láti inú yín wá. Do you want this marriage or you want a divorce? Ẹ ṣe tó bá jẹ́ pé divorce yẹn gangan ló máa solve problem mi, mo ṣe tán. Mi lè wá kú, ẹ̀mí mi ti fẹ́ bọ́. Ẹ̀mí mi ti fẹ́ bọ́ tí mo ṣe wà mo mọ̀ pé kò ń ṣe bí mo ṣe rí ni. Mo ṣe bí mo ṣe rí ni mi ò ń sọ̀rọ̀ mi ò ṣe kankan náà.
ṣé kí n kú ni? Ìwọ fẹ́ divorce. Wọ́n ti jẹ́ ẹ̀yìn ni mò ń bá sọ̀rọ̀ mi máa. Ìwọ fẹ́ divorce. Mrs. Peters. Mrs. Peters. Mrs. Peters. Madam. Ẹ bọ̀ ṣó máa fi mílẹ̀ síbi tó mú mi. Ṣó máa fi mílẹ̀ síbi tó mú mi wá wọ̀dẹ̀. What were you thinking? Don't sọ fún mi nǹkan tó ń rò. Kí ló ń rò? Tí mò ń rò fún kí ni? Tó fi ronú divorce. Kí ló ń sọ náà? Kí ni mi ò sọ? Mo sọ náà, o ò nífẹ̀ẹ́ mi. O kò gbé mi sílé ni just like that. Kán bá lè mọ̀ pé ìwọ náà ti marry. Tó dẹ̀ ló fẹ́ mi. O ò tiẹ̀ ra dúró wedding tá ṣe. O ò tiẹ̀ ro gbogbo èrò. O ò rówó. O fẹ́ dójú tì mí. Kákan divorce just like that. Wait a minute. Ṣé wedding tá ṣe gangan owó tá ná òun ló wà after àbí ìfẹ́ tó wà láàrin mi àti ẹ? Owó yẹn kò tó rò. Oh my God. Gbogbo àwọn èrò tá pè tán wá sí wedding yẹn kò tó rò fún wa bí bẹ́ẹ̀ kọ́. A ló nífẹ̀ẹ́ mi sẹ́. Kí là ń sọ náà? A ní èmi mọ̀. À ń sọ̀rọ̀ ọ̀fẹ́, ò ń sọ̀rọ̀ owó, ò ń sọ̀rọ̀ èrò, sọ àwọn èrò tó ti wà ń lé wọn tó ti rántí pé bóyá àwọn wá ṣe nǹkan kan mọ́. À ń sọ̀rọ̀ wọn, ò ń sọ nǹkan mi. Kí ló ń sọ náà? Ìwọ fẹ́ divorce mi. Ìwọ tí ronú divorce láti sìn. Kó lọ́nà fún mi jọ. Hello, Daddy. Báwo ni Bankole? Wọ́n okay sir, yín kọ́? Èmi náà wà dáadáa, ìyàwó ẹ̀ ń kọ́? Ẹ wò, àwa okay, òun náà wà okay sir. Bá mi kí o. Màá jíṣẹ́ yín fún un. Mo ní kí n sọ fún ẹ ní pé màá wá kí yín láìpẹ́ yìí. Kí ló ṣẹlẹ̀? Kí lẹ fẹ́ wá kí wa fún? Ṣé kò sí? Àwa okay now. Ṣé kí n má wá ni? Daddy, ẹ mọ̀ pàṣẹ ṣe wedding náà ni kò tí pẹ́ tá a ṣe rí gbogbo yín, so for now ẹ má wá, a ṣe wá okay. Ṣé o mọ̀ pé o ò ní ìyá mọ́? Èmi ni mo kún fún ẹ ní ìyá àti bàbá. Ojú mi ni mò ń ṣe o. Daddy, mo mọ̀ pé ojúṣe yín lẹ ń ṣe, ṣẹ́gẹ̀, but wá ṣe wá okay for now, ṣẹ́gbọ́. Then nǹkan tá a máa ṣe rèé, ẹ ṣe ó done now. So that ma get back sí tó bá yìí máa jẹ́ because ó ṣeéṣe kó jẹ́ pé mi náà fẹ́ travel. O ṣeun o. Mo dúpẹ́, màá máa retí ìpè ẹ. All right sir, màá pè yín sir. All right, bye sir. Kí ló ń ṣe Daddy nù? Kí ló ń wá káàkiri? Kí lẹ fẹ́ wá ṣe? Daddy sọ pé àwọn fẹ́ wá kí wa o. Daddy wo? Daddy mélòó ni mo ní now? Bàbá mi of course. Bàbá ẹ̀? Yes now. Wọ́n láwọn fẹ́ wá kí wa. Kí ló dé? Kí là ń ṣe? Kí ni wọ́n fẹ́ wá ṣe? Irú ìbéèrè wo nìyẹn? No, as in, wọ́n fẹ́ wá kí wa náà, wọ́n láwọn ti rí wa ti pẹ́ pé so káwọn kan yọjú sí wa. Wọ́n fẹ́ wá kí wa àbí wọ́n fẹ́ wá kí wo? Daddy fẹ́ wá kí àwa méjèèjì, èwo náà fẹ́ wá kí wọ àbí wọ́n fẹ́ wá kí èmi? Kí ló ṣe wá? No, as in, kí là ń ṣe? Ṣáàtì bí wọ́n fẹ́ wá ṣọ́mùgọ̀ ni àbí wọ́n fẹ́ wá ṣòkò àgbà?
As in, why? Why is he coming? To do what? Babe, o ti sound serious. Mi de like boy sound o ti fẹ́ máa rí bákan lára mi. Bàbá mi ló fẹ́ wá kí wa, kankan yọjú sí wa ó dẹ̀ ṣe tó fẹ́ wá kí wa ní kí ló ṣe. Bó ṣe sọ pé bàbá mi fẹ́ wá kí wa yẹn gangan ni kò yé mi. Like we didn't agree. We agreed now. We agreed that nobody, no visitor in this house in the first 2 years of our marriage. How many months? Ṣàlejò ni bàbá mi ni. Now, bàbá mi là ń sọ̀rọ̀ ń pẹ́ ó dẹ̀ ń sọ pé okay àtijọ́ agree pé kò sí visitor kan. Bankole, in this contest, ṣé bàbá ẹ̀ ò ṣàlejò ni? Ṣé bí ló ń gbé ni? Ṣé bí nílé bàbá ẹ̀ ni? Ṣé neighbor wa ni bàbá ẹ̀ ni? Àbí landlord? Kí ni bàbá ẹ̀ jẹ́ gangan tí wọ́n fi ń ṣàlejò? Àlejò ni bàbá ẹ̀ láyé, àlejò ni wọ́n ń lé wa. Ṣé o mọ̀ ni? Bàbá mi lálejò ni wọ́n láyé, àlejò ni wọ́n lé wa. Yes na, àlejò ni wọ́n. Ṣé o mọ̀ ni? Bọ̀ kí ni mo fẹ́ sọ fún wọn sìn? Nǹkan tó bá wù ẹ́ ló lè sọ fún wọn. Gbogbo nǹkan tó bá ti wá látọkàn ẹ̀ ni kó sọ fún wọn. Tó bá jẹ́rìí ní stop ẹ̀ ó ti wọ́n expensive fẹ́ mi understand, so dáàdì láwọn fẹ́ wá yọjú sí wa. Jẹ́ kí n rẹ́sẹ̀ bàbá ẹ̀ bí báyìí. Kí n sọ fún bàbá mi kó má wá kí wa. Bó tiẹ̀ ṣe ń sọ bàbá mi yẹn gan-an, ó lúkò sound stupid. Wọ́n bá bí bàbá ẹ̀ rè, tí wọ́n bá bí dádì ẹ̀ rè, àti dádì tó bí wọn náà, jẹ́ kí n rẹ́sẹ̀ wọn nulẹ̀. Ṣé mi àti ìlàjọ agree? Wèrè làwọn ọmọ Instagram yìí. Ṣòrí, mo rí eléyìí bí orí Bankole. Ó bàbá ẹ̀ náà. Bàbá ẹ̀ ti fine. Ó yẹ kán lọ sọ̀gùn páyín ni dádì. Tí bá lọ pàdé rí yín lásán, wọ́n fún yín lóògùn èkú jẹ. Kí ló kọrọ àwa tá a di róòdù. Títí mi ní pé kí ló fẹ́ wá ṣe gangan? Why is he coming? Sister mi, I don't think there is any big deal fún wọn láti wá kí yín sílé. Nítorí pé à ń ṣèkómọ. Àbí wọ́n fẹ́ wá ṣòkò àgbà, kí ló fẹ́ wá ṣe gangan? Ẹ̀yin náà ṣàmọ̀ra àwọn Yorùbá. Tí ẹ bá gbà kan wá bẹ́yẹn, ó máa di pé wọ́n máa dislike yín. Kò dẹ̀ ní make any sense. Ṣé mo care? Do I look like I care? Wọ́n dislike mi, wọ́n ò dislike mi. Ṣé o máa fowó sí báǹkì mi ni? Does it change anything? Èmi àtọkọ mi ti agree tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé a fẹ́ kí anybody wá sínú ilé until 2 years. So what is he coming to do? Sister mi, gbogbo nǹkan tó wà nílẹ̀ báyìí, ẹ máa farabalẹ̀ tó ni o. Ẹ máa farabalẹ̀ tó. Farabalẹ̀ tó. Kí là ń tò? Wo ṣàmà wò ń tiẹ̀. Báwo lẹ ṣe máa ní pé kí anybody má wá kí yín? Èmi tí mo wà ń bíbá yín sí mo ní freedom, mo dọ̀là ń sìn máa gbé báàgì máa tún máa lọ. Ọ̀la àbí kó máa lọ léni. Kí ló fẹ́ sùn bíbá yìí fún? So fast. Yes now. Ṣé yẹ ò ní léni? Ẹ ti ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀. So báwo wá ni marriage báyìí? Marriage is just a scam. Kò sí nǹkan kan tó wà níbẹ̀. He is just highly overrated. I am telling you, I think I was far better off not married than being married. Mi mọ nǹkan tó ń lé mi gan tí ó bá ń ṣe pé pressure àbí anything. I'm not interested for real. I'm scared. Oh, ọkọ mi, take your time o. Má jẹ́ kẹ́nìkan tí ẹ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n pé o fẹ́ máa rí o. Kò sí nǹkan tó fi ń ṣèyàn. Wàá ṣe ilé ayé ẹ̀ dáadáa without marriage. Jọ̀ọ́, please, don't rush in so you will not rush out. But sister mi jẹ́ ká sọ fact. Ṣé ti jẹ́ kó mọ̀ ṣá? Jẹ́ kó mọ̀. Like, ṣé ti sọ fún wọn? Ẹ máa jẹ́ kó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ náà ni. Ó ṣe lọ pé jókòó náà. Kò pé kó bá mi sọ fún.
Mo ti ń bọ̀ dad. Olúbánkọ́lé Àrẹ̀mú. Yes sir. Ṣàlàáfíà ni. Adúpẹ́ sir. Àkójọ mẹ́ta. Kí lè tẹ̀ tún gbé? Mo bá yín mú nǹkan bọ̀ náà ni. Àṣà ní ìṣọwọ́ wá. Ẹni ṣọ́wọ́ bá wùlẹ̀ wá ń ra irú ilé ẹ̀ tún gbé bọ̀. Àbí kí la fẹ́ ṣe? Dáadáa ẹ̀ change ara. Ìyàwó ẹ̀ ńkọ́? Ó wà lókè. Stress yẹn ò pọ̀. Ó pọ̀ díẹ̀. Báwo lẹ jẹ́ ń ṣe báwo lẹ jẹ́ ó ga o. Adẹ lọ́lọ́lọ́lọ́lọ́lá débi tá à ń lọ. Ti mọ́ wà lára. Èkó yín. Ti mọ́ rẹ̀. Ọlọ́run ṣàánú. Ẹ wọlé. Ọjọ́ mẹ́ta. Ẹ wọ ọjọ́ kan. Temidun aya mi. Báwo ni? Ṣàlàáfíà ni? Ẹ wá jókòó náà dáa. Ẹ wá jókòó. Bankole, kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Ṣé ìjà wà ni? Inú sí àfisùn rẹ̀. Ẹ má bìí jókòó lára. Mi dùn. Jọ̀ọ́ torí Ọlọ́run, kí ni bàbá ẹ̀ kí ló wá ṣe? Ṣé nǹkan tó pè mí fún nìyẹn ṣùgbọ́n pọ̀ wà ń bẹ̀? Nǹkan tí mo pè ẹ́ fún nìyẹn. No. Mo ń pariwo sọ̀rọ̀ ni. Mo ń pariwo sọ̀rọ̀ nítorí kí adití bá lè gbọ́rọ̀ la ṣe máa ń sọ lójú ọmọ ẹ̀. Á lè lọ interpret fún bàbá ẹ̀. Kí ni bàbá ẹ̀ wá ṣe mí bá iṣẹ́? Bẹ́ẹ̀ mo fọlọ́run bá bẹ́ẹ̀ kọ́kọ́ gbóhùn ẹ̀ lọlẹ̀ náà. Ohun wo? Má jẹ́ kí dáàdì mọ̀ pé ọ̀rọ̀. Wọ́n máa mọ̀ kí ni? Wọ́n máa rò kúrò àwọn là ń sọ náà. Ọ̀rọ̀ wọn là ń sọ. Dádì, ẹ wo ọmọ yín ò kí ń gbọ́rọ̀. Kò ń gbọ́rọ̀. Dádì ọmọ yín ò kí ń gbọ́rọ̀. Dáadáa kan ṣeré ni. Dádì àṣeré, bóyá kẹwàá máa lọ. Ṣó máa lọ lé wọn jáde fúnra ẹ̀? Kí ló fi ń ṣèyàn? Kí ni iṣẹ́ mi? Má ṣe bẹ́ẹ̀ kò dẹ̀ jọ torí Ọlọ́run, má ṣe báyìí. Dáàdì mo gbogbo nǹkan tá à ń sọ torí Ọlọ́run. Jẹ́ kán ṣe tán kán lọ fúnra wọn. Nígbà wo ló máa ṣe tán? Ṣé wọ́n wá bá wa ṣọ́mù gan ni? Àbí kí náà wá ṣe gangan? Wọ́n ṣáà ṣe bá. Ìwọ ló máa sọ fún mi nǹkan tí màá ṣe. Ìwọ na you go teach me wetin I go do. Kò dẹ̀ jọ náà. Okay, má wo wá rí. Ṣé ìyàwó fẹ́? No. Àwọn obìnrin ló máa pa mí. A kò sí nǹkan kan tá a fẹ́ ṣe sí wọn ló máa pa mí. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. Anxiety, filling up every space, no privacy. And silently, it could build and build until you finally see, whoa, it's taking over, damn no closure, moving closer. No exposure, I just wanna be a loner. Some can't stay sober, looking over all their shoulders, like moving boulders just to get out of the home. It sucks, I've had enough, I don't wanna feel the stuck under the rug, all my problems that I shove. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I've been feeling weird, I can't seem to focus good enough, nothing's really clear. Bankole, sọ ní gbogbo ọ̀rọ̀ ṣe wá rí báyìí. Kò yé mi náà, tí n bá lóye mi rọ́ ni mò ń pa. Mi mọ̀ pé marriage lè tó báyìí. Kí ni Temidun ló ṣe fún gangan? Kò rí nǹkan kan sọ. Mo ti béèrè lọ́wọ́ ẹ̀, mo ti sọ gbogbo ọ̀nà tí mo lè gbà sọ, kò rí nǹkan kan sọ. Mo mọ̀. Kí wá ní àwọn ìgbésẹ̀ tẹ́ ti gbé? Àwọn èèyàn tó lè dá sí ti dá sọ́rọ̀ èmi àti ẹ̀. Kódà ó lè débi pé a ti
lọ bá àwọn married counselor láti wò pé bóyá wọ́n ti lè bá wa rí nǹkan kan ṣe sí. Counselor ta ló ń gbégbá àdìbò náà méjì. Bàbá mi àwọn tí wọ́n máa ń báyàn wọ́n máa ń bọ́kọ àti ìyàwó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ gbígbéyàwó ṣe rí tí wọ́n bá ṣe yọ̀ ń gbẹ bóyá láwọn dojúkọ kéékèèké kan pẹ̀lú gbogbo gbìyànjú wọn náà pàbó ló já sí bí kò bínú kúrò ń bẹ́ẹ̀ bí kò má jẹ́ káwọn yẹn sọ̀rọ̀. Àmọ́ mi ò rí àwọ̀ àbíjà láàrin ẹ̀yin méjèèjì ibi táwọ̀ bá wà náà máa ń pẹ̀tù sí i. Ibi tí problem wà gangan ni èmi gangan náà rí a máa ṣeré lẹ́nìí a máa jà lọ́la a máa ṣeré ìṣẹ́jú kan a tún máa jà lẹ́sẹ̀kẹsẹ̀ náà kò yé mi. Ọ̀dà kí wàá ló fà tó fi ń bínú. Mi mọ̀ àsọ̀sì problem wa nìyẹn ẹ mọ̀ kẹ́ máa ń mọ̀ pé òkè ìṣòro tó ní ibi tó lè gbà yanjú ẹ̀ ní ebi nǹkan tí wọ́n bá mọ̀ lè wọ́n máa mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe sí mi mọ̀ rárá. So kò wá sí nǹkan kan pàtó tó ń bínú. Èmi ò mọ̀. Bankole mi ò fẹ́ kó ṣe mí gbọ́ mi ò dẹ̀ ní o túgbéyàwó ẹ̀ka àmọ́ àmọ̀ràn tí mo fẹ́ fún ọ ni wípé bọ́ ọmọbìnrin kékeré kan kẹjọ máa ṣe wọléwọ̀de. Daddy kí n yan àlè. Sórí kò sí ní tí fi ń ṣe èèyàn mi ò ní kó fẹ́ o àmọ́ kẹ́kọ̀ọ́ tó máa ṣe wọléwọ̀de ọkùnrin ní ẹ̀ o lè fẹ́ yàwó méjì. Something náà lẹ̀ ń sọ. Sórí owó tí mo ní ni mo ń yá ẹ. Owó tẹ̀ ń yá mi yóò ṣe nǹkan tí mo lè san. Báwo ni mo ṣe fẹ́ ṣe owó téèyàn máa yá tó máa yá tó máa gbẹ̀mí èèyàn. Ok obìnrin ẹyọ kan ló ṣì ń fún mi ní problem ẹ̀rẹ́ tí mo fẹ́ yàn síta kí ni mo tó máa ṣe. Ṣé torí mi ò máa pè yín everyday kí n máa sọ nǹkan tí Temidun fojú mi rí so kí n tún wá lọ tún mú mi náà kí ni mo mọ̀ tí yẹn máa ṣe fún mi. Bankole ilé ayé ìlà wà tọkùnrin kan tí ń fẹ́ yàwó méjì ń jọkan ṣoṣo. Ok. Ọ̀dà mo fẹ́ bí ẹni bẹ̀rẹ̀ kan ká ní káńsẹ́lọ̀ yìí tẹ̀ lọ bá ló ń fún ẹ nírú ìmọ̀ràn yìí. Màá ní mi ò lè ṣe kò sí nǹkan kan tó fẹ́ bá mi sọ màá ní mi ò ṣe mi ò lè fẹ́ yàwó kan àtààbọ̀ ká tó wá sọ pé mo fẹ́ fẹ́ méjì. Bankole arábìnrin yóò fi ẹ lọ́kàn balẹ̀ ìwọ ló ní láti fi ẹ lọ́kàn balẹ̀. Kí ni mo ṣe mi sí o jẹ́ gbogbo nǹkan tí mo sọ fún yín mo kàn sọ náà ní èmi àti ẹ̀wùjà a ní èṣù gbogbo nǹkan tá à ń ṣe bí ẹni pé à ń ṣeré ni. Bankole. Mr. Peters idea tí dáàdi yín fún yín yẹn no kò dáa tó rárá o it's not a good idea I'm sorry. I know but mi bá ní parọ́ fún yín I love my wife and I don't want to lose her mi fẹ́ lose her at all but kò yé mi mọ́. So what do you think we should do? I don't know because mo mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ bọ̀ nǹkan tó ń rí lè ṣẹlẹ̀ yẹn ni mi tí lè figure out mo kàn try láti wò kí ni mò ń ṣe tó ń bínú àbí nǹkan kan ni mo try láti figure out but mi tí get there. Since tí ẹ tí get nǹkan tó ń ṣẹlẹ̀ èmi fẹ́ mú advice kan wá I want us mo fẹ́ ká map out plans so that we can get to the bottom of this once and for all. Yeah. Bẹ́ẹ̀ wọ́n ní kí n rán ẹ létí pé ọ̀la ni meeting wa pẹ̀lú Mrs. Ajayo ṣó gbàgbé. Mo rántí bọ̀ mi ò lọ. Kí ló sọ? Ó gbọ́ mi nà ó ó ní mo rántí bọ̀ mi ò lọ. Kí ni mo fẹ́ lọ ṣe? Èyí tá a ti ń lọ láti ìjọ kí ló fi dà? Kí ló change inú lẹ́yìn? Kàn sọ fún mi ní bóyá èmi ni mi mọ̀ explain fún mi kí n lè mọ̀. Same thing náà la ṣe ń ṣe so ṣé kí n wá máa fún ara mi ni so kí n tó tẹ̀lé lọ. Mi ò lọ. So lóòótọ́ ni pé o fẹ́ divorce mi àbí? O fẹ́ lọ fẹ́ obìnrin mi? Okay no. O fẹ́ fẹ́ dádì ẹ̀.
Yes. Ṣebí guest room ló lọ sùn lánàá. Ó lọ sùn ọ̀dọ̀ daddy ẹ̀. You are planning to marry your daddy. Is that it? Bankole, it cannot work. It cannot work because he cannot divorce me. Tí o bá fẹ́ kí òkú méjì àbí òkú ẹyọ kan kó bọ́lọ́hun lé nínú èmi àti ẹ. Don't even think of divorcing me, oh. Don't even think of doing it, oh. You are planning to marry your daddy. Was that not why you brought your dad home? Ṣé bá ṣe agree pé àfàlejò, you brought him home so you could marry him. Lọ́kí ló kan bàbá mi nú ọ̀rọ̀ tá à ń sọ. Bàbá ẹ̀ gogogogogo ni cause gbogbo wàhálà yìí. Because you have the intention of divorcing me and marrying your father. But me, the God that I serve, he will never allow it. Mo máa bẹ́ẹ̀ fà, mo máa bẹ́ẹ̀ ná tán bí owó. Sori, ṣọ́ọ́rẹ́ o, Bankole, ṣọ́ọ́rẹ́ o, because if I start with you, tí mo bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ, you're not going anywhere. We die here. You and I, both of us, the two of us together, we die here. Mo ti ṣèyàn. No, ìyàwó ni mo fẹ́. No, ìyàwó mo fẹ́, kò ń ṣe ìyàwó mi. Ọmọbìnrin ló máa pa mí. Ti mọ̀. Baby, see what I saw. Do you like her? I know, I told you. She's my favorite too, alone. I love her. Baby, you'll take me out now. Should you promise to take me out? I've not even told you that I love you. I love you. You're taking me out. Yeah, let's go. Yeah, sure, I love you. Yeah. Or you want me to cook for you at home? Do you want to eat anything? Anything you want, I'm fine, but check Kajade. Kajade? Yeah. Monikala. Seafood. Okay. Okay. Yeah. Yeah, let me see. Yeah, do you have to say no when now? Come on, love. Change mind. Change mind. Mr. Peters, ìyàwó yín ní ẹ̀fẹ́ wálé ni. Ọ̀tọ̀ ni. Ṣé kò sí? Mi ò rí reason láti kàn máa waste time ara mi ni. Because a kàn ń wá bí kò sí changes kankan nulẹ̀. Kò sí nǹkan tó change nínú wa. Same thing ló ṣì ń ṣe nulẹ̀. Really? Yes. Ẹ̀bùn ló wà lórí ìjókòó. So reason nìyẹn tí mi ò ṣe fẹ́ wá. But Mr. nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé ṣe rí anything téèyàn bá fẹ́ ṣe ó máa ń better kéèyàn go deep. Kàn lè tákùlẹ̀ lókè ká ṣe gbùrùgbùrù pé that same the root of it gangan tó ń cause gbogbo wàhálà yìí ní ká má wú síta. Ṣé nǹkan tí mo sọ ti gbogbo ó máa ń take time step by step. Mrs. Peters, is there any good memories tẹ́ fẹ́ sọ fún wa nínú marriage yín láti ìgbà tẹ́ ti wà pẹ̀lú ọkọ yín? Mrs. Peters, ṣé ó wá ní nǹkan kan tọ́kọ yín máa ń ṣe tó máa ń jẹ́ kẹ́ bínú every time? Kò sí. Ìyàwó mi ò lè sọ nǹkan kan pé òkè nǹkan tí ọkọ mi ń ṣe tó ń bí mi nínú ni. So ó kàn máa bínú, a kàn máa jà láì ṣe nǹkan kan fún. So for how long la fẹ́ ṣe lè dá? Okay, kí ni nǹkan tó ṣẹlẹ̀ ń sìn? Ṣé bẹ́ẹ̀ rí pé kò sí nǹkan kan tó fẹ́ sọ? Mrs. Peters, madam,
Madam, hold on. Kò lè padà. Bó ṣe lọ yẹn tó èdìdè tó bá jẹ́ bàbá ẹ̀ ló pé kò ní padà. Ṣebí ìyàwó mi ni mo mọ̀ náà. Ẹ wò ibi tájọ bá dé ẹ ti try. Tí n bá fẹ́ parọ́ fún yín lókù. At least ó bá jẹ́ pé yín náà lẹ bí wa ẹ̀ lè ṣe jù báyìí lọ náà. Bó ṣe rí èmi ò padà síbí mọ́. Òun lè ṣì wá o, bọ́ èmi mi ò padà wá bí mọ́ because mi lè máa waste time ara mi. Thank you so much ma. Ẹ ṣé gan. Mr. Peters. No, ẹ ṣé. Ẹ ní sùúrù. Ẹ jẹ́ kí n try láti. Mr. Peters. Yeah, mo ti ń bọ̀. Ẹ máa rí mi sìn fọ́kà, mo ti ń bọ̀. All right. Babe, mo ń jáde. Mo ń jáde àbò wọlé wá. I'm going out now, Shibori. Going out to where? You just came in now, you changed your dress, and you're going out again. So? So? Babe, mo ń jáde, mi ò dẹ̀ sure pé máa padà wálé lálẹ́. So see you tomorrow. Good night. Wait, are you serious? Are you joking? That you just came in, nísìnyí ó wọlé nísìnyí, ó pààrọ̀ aṣọ, ó dẹ̀ ń jáde ó sọ fún mi pé good night, láago méjì ọ̀sán. Good night. How? Okay, I'm sorry. If you care to know, èmi àtàwọn guys la fẹ́ jọ jáde. So mo dẹ̀ wà very sure pé mi lè padà wá lálẹ́. So see you tomorrow. Àwọn guys wo? Oh, need that tomorrow now. Good night. Mo fọ́. Mo máa tún fọ́ kẹ̀. Ha! Àbí mo lálàá ni? He just came in now and he left. He actually left. Ó ṣẹ̀ṣẹ̀. Àtọ̀. Sí ẹ̀dá báyìí. What makes you think he's cheating? I do not think. I know. So what is the cause? I don't know. What do you want us to do about it? I just want his father to leave. Do you want me to talk to him? I pray he comes. I can go and meet him at home. Ẹ ṣé, ẹ kàn sọ fún mi pé kó bá mi sọ fún daddy ẹ pé kó máa lọ. Let him go. Mrs. Peters. Yes. Ìyẹn máa le díẹ̀ o. Ọmọ Yorùbá ni wá o. But why? My father isn't staying with us. So why is his father living with us? He should go. Wọ́n ṣá nílé. Wọ́n nílé náà. Wọ́n kọ́lé bó ṣe jẹ́ pé kò fi bẹ́ẹ̀ wá okay, but it's his house. Are you threatened by him? Of course. He's teaching Bankole nonsense. Àtìgbà tí wọ́n ti dé báyìí ní gbogbo nǹkan ti go from bad to worse.
Wọ́n kọ́ ní kọ̀kọ̀kọ̀ wọ́n tún kọ́ sí mi. Kò make sense now. You think so? Oh, eye bí mi lè bẹ́ẹ̀ mo think so. Mo ní mo mọ̀ so. Okay. Ṣe ní good memory báyìí. Kí ló ṣẹlẹ̀? Wá lẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ báyìí. Ṣé bí nǹkan tó mú bàbá ẹ̀ wá ṣe nínú ilé yìí nìyẹn? Náà, ó mú ọwá kan wá dá lé mi rú ni. Àbí bẹ́ẹ̀ kọ́? O ò fẹ́ ìgbé ayé àlàáfíà tájọ́ ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Or you think I didn't hear you? Mi ò gbọ́ nígbà tí bàbá ẹ̀ ń sọ fún ẹ pé kó lọ wá obìnrin míì síta. Àbí wọ́n sọ bẹ́ẹ̀? Ṣé bí ọwọ́ yẹn náà nìwọ náà ti ń gbé yìí? O ti ń bóbìnrin sọ̀rọ̀, o ti ń lọ róbìnrin míì, o ti ń rìnrìnkùnrin. Wà ní wọ́n hang out. Bankole, mo fẹ́ bi ẹ́ léèrè ọ̀rọ̀. Màá dẹ̀ fẹ́ kó answer ara ẹ̀ genuinely. Question mi ni pé nǹkan tó fẹ́ ra wọlé ṣó lẹ́mí ẹ̀ ṣá? No, ṣó lẹ́mí ẹ̀ ṣó ti ready fún? Torí tó bá ti ready, èmi wà nílé. Tó bá ti ready, bọ́ tó bá ní ẹ̀mí, lọ́wọ́ ẹ̀mí kún ẹ̀mí o fún ìwà tó ra wọlé because màá bẹ́ẹ̀ ná tán bí owó. Ìkòkò ní gba omi kó gbẹ̀yìn kó tó wá gbà ṣọṣọ náà. Èmi ni mo sọ bẹ́ẹ̀, mo dẹ̀ sọ fún ẹ with my full chest ni mo ṣe sọ fún ẹ. Worry pé àti the family already. Jẹ́gẹ́, thank you so much. You're welcome. Mo kàn fẹ́ kẹ́yìn fúnra yín mọ̀ pé even before kí bàbá mi tó wá, ni problem tó ń ṣẹlẹ̀ nínú ilé wa ti ń ṣẹlẹ̀. So, tó bá sọ pé okay, ó fẹ́ sọ pé bẹ́ẹ̀ torí pé bàbá mi wà around ní nǹkan tó ń ṣẹlẹ̀ fi ń ṣẹlẹ̀, àwáwí nìkan ni. Mr. Peters. Yeah. Mo fẹ́ kẹ́ mọ̀ kankan pé ìyàwó yín really love me. And she's really trying her best. Pé kí marriage yín kó má break. Ṣé nǹkan tí mo sọ ti yín? So what we just need ká kàn try láti understand it and ká fún wọn ní time. Ṣé nǹkan tí mo sọ ti yín? Ẹ ṣé gan, thank you. All right. Ẹ ṣé. You're welcome. All right. Yeah, you're welcome, sir. All right. Ẹ careful bẹ́ẹ̀. Yeah, thank you. Yeah. Ayami Azata. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló dé? Temidun. Temidun. Àyà máa kó ẹ o. Ó pa tẹlifíṣàn mọ́ mi lójú. Mo like ọmọ ẹ̀. Ṣé òun kọ́ lè yẹn àbúrò Sàláwà Bẹ̀ni? Ok, ọmọ Sàláwà Bẹ̀ni, ó kọrin jù. Temidun. Ó kọ̀. Temidun. Ó kọ̀. Ó kọrin jù. Ẹ̀yin tó máa sún tẹ́ máa gba ilé bàbá yín nù àbí ilé ìyàwó yín dẹ̀lẹ̀ ti wà. Ìwọ ni mò ń bá sọ̀rọ̀ òun fi mi tẹ fóònù. Ṣé tí ń dùn ẹ ni mo ní kí ni reason tó ṣe ṣe nǹkan tó ṣe fún bàbá mi sí yẹn? Ẹ kí bàbá ẹ máa lọ ilé wọn. Ṣé wọn ò nílé tiwọn ni? Ṣé bí ilé ọkọ tèmi lèmi wà? Káwọn náà gba ilé ìyàwó wọn lọ àbí kí ló ṣẹlẹ̀? Joshua wà ókè ṣá. No, ṣé torí mò ń dákẹ́ fún ẹ mò ń wò pé kó má dàbí ẹni kó máa rí bí ẹni pé ókè kí ló ń ṣe bọ̀bọ́ ẹ̀ tó ń ṣe bí ẹran. Ìwà tó ń wù gan ìwà tí wọ́n ń wù gangan ṣé kò ń ṣe ìwà ẹranko ni? Bàbá tó bí mi ló lọ change channel mọ́ lójú mẹ́ẹ̀. Ìwọ ni mẹ́ẹ̀, èmi ò ń ṣe ẹranko.
As in. Ọ̀rọ̀ ṣe yé mi ń sìn ni. Okay, o ti fún mi ní reason láti lè divorce ẹ pé okay mi ò ṣe mọ́. Ṣé o rí marriage tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ mi ò ṣe mọ́. Orí bí mo rẹ́rìn bó ṣe lè please Ọlọ́run, mi ò rẹ́rìn fún èèyàn bó ṣe sọ̀rọ̀ yẹn sì ké ò fẹ́ ṣe mo fẹ́ divorce bíi lójú ẹ̀ sì bíi pé kí n fò sókè kí n jump over the roof kó wá lọ máa he mí nínú pop bó ṣe ṣe ẹ́ nìyẹn o. Ṣé nǹkan tó fẹ́ náà kàn ni ẹ̀? Aláyé bóyá kó máa lọ. O lè máa lọ, you are free. You go and marry your father. I don't care. Mo fẹ́ divorce. Ìdáná wa ń kọ́. Ṣé ká kú ni? Àbí ká fàyè lẹ̀ fún ẹ ká gbọ̀run lọ? Ẹlẹ́sìn. Nẹ̀ẹ́. Bankole, ṣé wàá ń lé mi fún ìyàwó ẹ ní báyìí? Mi ò léyìn náà bàbá mi. Bọ̀ inú ẹ̀ kàn try láti understand nǹkan tí mò ń sọ ni. Ṣé get? Ìjọ́ wo la ṣe ṣe ìyàwó náà? Tó máa wò pé bàbá ẹ̀ wà nílé ẹ̀ gbogbo wàhálà báyìí ṣẹlẹ̀. So mo kàn fẹ́ kẹ́kàn fún wa láyè fúngbà díẹ̀ náà ní ṣe ti understand. So at least àwọn èèyàn ní máa sọ pé bàbá ẹ̀ ló dájà lẹ́ àbí nǹkan. Ọ̀dà kò burú o. Tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn kò sí wàhálà. Ṣé tí ń bínú sìn ni? Bínú kẹ mi ò bínú o. Tèmi kan wò ni pé gbogbo tí mo ti fojú mi rí níbí tó ń jẹ láàrin ẹ̀yin méjèèjì tí máa wá lọ tó ń kọ́ n tó ń ṣe mí nìyẹn. Bàbá mi mọ̀ understand. Táǹgọ̀ pé iná ọmọ rẹ̀ mọ̀ tẹ́ni. Àwọn pé mi ò ṣe ń wàhálà. So mi ń fẹ́ bí nǹkan tí mo sọ mi fẹ́ kó dàbí pé torí pé wà ń bí ni gbogbo orú nǹkan báyìí ṣe ń ṣẹlẹ̀. Ṣé get? Táǹgọ̀ kó tí ń ṣẹlẹ̀ kẹ́ tó wá mi kàn sọ fún yín ni. So tẹ bá ti wá yẹra fún wa ń sìn bóyá máa rí solution sí nǹkan tó wà ńlẹ̀. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú. Kò sí wàhálà. So máa ṣe tìbí yẹn sí yẹn sí. A dá fún ààrẹ wọn. Mo jẹ́rìí ẹ̀. Ẹ ṣe jẹ́jẹ́ o. Dá fún ààrẹ wọn. Ẹ bá ti ní ìdẹ̀kan jẹ́ kí n mọ̀ sódà máa ṣe sí yín. Ẹ ṣe ẹ̀pẹ́ fún wa lágbára Ọlọ́run. Àmín. Mi náà ní fojú sunkún ẹ̀. Àmín sẹ́. Hello. Yes, please. Níbo? Nígbà wo? Ó ṣẹ̀ṣẹ̀ kúrò nílé bí an hour ago ni. What? No. Okay. Kọ́kọ́. Okay. Mo ń bọ̀. Bankole looks exactly like my ex, Ken. In fact, tó bá jẹ́ wípé Ken ò kí ń ṣe Igbo tí Bankole jẹ́ Yorùbá ni, níṣe ni mi ò bá sọ pé èèyàn kan náà làwọn méjèèjì níbi tí wọ́n jọra dé. I loved Ken so much.
láì mọ̀ pé Kenny fẹ́ cousin mi. Mi ò mọ̀ rárá páwọn méjèèjì jọ ń jáde. Àfìgbà tí mo gbọ́ pé wọ́n ti fúnra wọn lóyún. And that was very close to our wedding day already. It was just few weeks into the date. I called off the wedding because I couldn't take it. But yet, I could not take the shame. Oníkálùkù ló nílò ẹ̀. Kò pẹ́ sígbà yẹn rárá ni mo pàdé Bankole. Bankole was good, nice to me. Àmọ́ nítorí nǹkan tó ti ṣẹlẹ̀, mi ò tiẹ̀ lè refuse proposal despite the fact pé àmọ́ra wa tó bẹ́ẹ̀. Because at that time, mo máa ń lọ sí America, mo máa ń padà ní nítorí pé bẹ́ẹ̀ làwọn parents mi ń gbé. Mo nífẹ̀ẹ́ Bankole nítorí pé mo mọ̀ pé ó nífẹ̀ẹ́ mi. Ó dẹ̀ jẹ́yàn tó dá sí mi. So nígbà tí ó propose sí mi, I could not even say no because of all that I've been through. Mo kàn rí bí an escape route ni. It was not really as if I was ready for that wedding at that time or marriage now. But I had to. Nítorí gbogbo nǹkan tí mo ti là kọjá. We got married. Gbogbo èyí tí èmi àti Bankole fi ríra kó tó di pé a marry yẹn, kò ju ẹ̀ẹ̀mejì lọ. Gbogbo nǹkan tá ṣe pátápátá online orí phone láti ṣe gbogbo ẹ̀. And here we are today. So, Mrs. Peters, pẹ̀lú gbogbo nǹkan tẹ́ sọ́nsìn, kí ló ń cause wàhálà? What is the issue gangan? What is causing all these fights every day? It's not him. It's me. I'm the problem. Mrs. Peters, mo máa like it so go straight to the point. I'm tired of hearing it's not him, it's me, it's the two of you in the marriage. Shemo. Bẹ́ẹ̀ni. Èèyàn tó dá ní Bankole. Èmi gangan ni mo ní problem. I am bipolar. But ṣé Mr. Peters mọ̀? I couldn't tell him because I was scared of losing him. Àwọn parents ńkọ́? Do they know? Yes. Mo ṣe mọ̀ pé a jọ gbé. Èmi ni mo sọ fún wọn pé Bankole ti ń help me láti fight ẹ̀. Ipe kan máa wulẹ̀ bá sọ. And you know they are my parents. They will always want me to be happy. And they would never wish to hurt me. So they didn't ask him. You know what? Mrs. Peters, I feel you should have told him. At least put all your cards on the table. So from there, we know, let him know what he's dealing with. I should have. Àwọn ẹ̀rù ló ń bà mí. Two different relationships mo ti lose nítorí nǹkan tó ń ṣe mí. Èmi àti Adéoyè á nífẹ̀ẹ́ ara wa. Mo ṣàlàyé fún
lóun ti gbọ́ that we were in it together. But unfortunately, ọ̀sán kan òru kan ló fi mí sílẹ̀ tó lọ. Bankole is a good guy. I didn't want to hurt him. At the same time, I didn't want him to leave me. But here I am. He's in a state where he can't even talk to me. No. I don't want you to. Please, be strong. Gbogbo kíní yìí máa níyànjú. Ó kàn rí báyìí ni. Ẹ fọkàn yín balẹ̀. You find a way to sort this. Ó ti yé yín, just take it easy. I am so sorry that you are going through all this. But all this will become a past soon. You understand? Ẹ̀yin fúnra ara yín ti sọ is a good guy. And I know he will understand everything. So just hold yourself. Hold yourself, please. Tomorrow, I'll see you. Be strong, right? So take care of yourself.
Kolawole. I will. That is babe. Madam. Babe, kò sí nǹkan tó ṣẹlẹ̀. Àwọn náà jẹ́ ká plan gbogbo nǹkan tá à ń plan o. Kí ló ń ṣe iye ẹjọ́ irú oorun wo ló ń sùn? Babe, Mrs. Peters. irú oorun wo ló ń sùn iná? No. Mrs. Peters. Mrs. Peters. Babe, kí ló ṣe ẹ́ náà? Mrs. Peters. Babe, ojú. Mrs. Peters. Ẹ bá mi gbé. Kí ló ṣẹlẹ̀? Babe, omi náà, Mrs. kí ló ṣe ẹ́ Peters. náà? Kí ló lò? Kí ló ṣe ẹ́ Ó yẹ náà? ká kẹjẹ ká lọ. Mrs. Peters. Kí lẹ̀? God. Mrs. Peters. Ọ̀gbọ́n kí ló lò? Oh my God. Mrs. Ṣé mi ti fún ara mi ṣe ra mi? Ṣé kò ti pé plan ọ̀tẹ̀ gbé kò kò tẹ plan? Ṣé kò ti pé? Let's go to the hospital. Ṣé kò ti pé Please. babe, kí ló ṣẹlẹ̀? Kí ló lò náà? Mrs. Peters. Ẹ bá mi jí. Ẹ bá mi jí. Let's go. Babe. Let's go. Plan work ni kò sí nǹkan tó ṣe. Plan work ni, madam. Lord. Ẹ wọ ẹ sílẹ̀ kò dárí tó bí arìndì. Hey, babe. Oh, wow. How are you? I miss you. Happy wedding anniversary to us. Oh, my love. Baby, me she could disturb it. She disturb you. Oh. What is the... I understand. Well, Oh, you bought us a cake. wọ́n ṣe máa gbé jáde náà báyìí náà. I'm tired. Ó fẹ́ jáde. Okay. So what do you want? Just massage my back. Okay. No problem. I love you. I love you too. What's that? Babe. Mo pé mo ro nǹkan kan nígbà tó jáde. What's that? And I'm just thanking God, you know. Mo ṣẹ̀ṣẹ̀ wá rí reason tí Ọlọ́run ṣe jẹ́ kí ìgbéyàwó èmi àti Ken work. Because tí èmi àti Ken bá fẹ́ra wa, mi mọ nǹkan tí a bá ṣe kí la bá dà léni. Because ọkùnrin mélòó ló lè ní sùúrù tó ní pẹ̀lú mi. Mo mọ àdúrú nǹkan tí mo fojú ẹ rí. Mo mọ gbogbo nǹkan tí mo ṣe. Sí wọ, sí dádì ẹ, wọ́n dẹ̀ ṣe forgive me, wọ́n mú mi bí ọmọ. Ó tiẹ̀ kí n ṣe bí ẹni pé mo ti wá dúró wà yẹn sí ẹ rí. Lóòótọ́ kò kí n ṣe ìdùnnú mi ni mo fi ń wò. Àmọ́ tí mo bá ti jù bẹ́ẹ̀ yẹn lẹ́ńkọ́, ní gbogbo àwọn ìgbà tí mo máa ń hùwà yẹn, tí mo bá ti ṣe nǹkan tó burú tí mo ti Ọlọ́run má jẹ́ gbẹ̀mí ọ̀tá ẹ̀ kọ́. Àti ìgbà tó ti mọ̀, you stood by me. Ọkùnrin mélòó ló lè ní sùúrù pẹ̀lú mi? You loved me all through. You were never giving up on me. Ojoojúmọ́ wa kàn máa wá tún wò mí. You always want us to bẹ́ẹ̀ kò dẹ̀ ń ṣe pé bóyá èmi àti ẹ cut for too long. Kí lọ́lọ́run ò tí ì ṣe fún mi? Babe. It's okay. Thank you. No, stop now. Thank you. Come on. Sorry, èmi ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹ.
No, èmi ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹ. Yóò ṣe kankan rí fún ẹ. I haven't done anything. Bó ṣe nǹkan tó pọ̀. Àtijọ́ tí mo ti fẹ́ kò sí nǹkan èèyàn kan báyìí tí mo ṣe fún ẹ. Ìwọ ló ṣe gbogbo ẹ̀. Bá ṣe wà léni ìwọ ni. Bá ṣe ìwọ ni. Náà oṣù tí sáré gbàgbé ni. Mo ti gbàgbé pé àwọn parent ẹ̀gbọ́n ò fẹ́ fọwọ́ sí pé kémi àti ẹ fẹ́ra. All because okay wọ ọmọ ta ló bí ta ni bàbá ẹ̀. Ṣé you understand because àjọ sí ní same position pẹ̀lú bàbá mi àti bàbá ẹ̀. So ká tó sọ kíní kan wá ní àwọn ọ̀sìn class kan náà náà. Here we are today all because ó dúró pé bọ̀bọ̀ ẹ̀ náà ni màá fẹ́ bí tá à ń gbé ní ìnáwó. Kò mátà. Ó mátà náà. Ṣé ibi tó yẹ kó wà ní? Ó wo yẹn náà. Dáàdì bínú pé òkè mi ní ṣe gbogbo nǹkan fún ẹ tó bá gbọ́ tèmi ó dẹ̀ máì náà. So mo understand. As a point mo rò pé ṣé lórí ẹ̀ ló máa ń fẹ́ fi ṣe àwọn nǹkan ni mo rí pé kò ń ṣe pé bóyá mo máa ṣe nǹkan tó ń ṣe. Come on, thank you, I love you. No, this is my happy place. Tí máa fẹ́ ẹni tó bá gbé mansion fún mi. Tínú mi ò bá dùn bẹ́ẹ̀ nǹkan tí kò bá bá mi dè ní kọ́. Babe, kò kí n ṣe pé èmi àti ẹ̀ á cut pẹ́ o. Láàárín 4 months la marry. Ni mo dẹ̀ ṣe gbogbo àdúró nǹkan yẹn fún ẹ. Mo dẹ̀ ṣe dúró tì mí. Babe, we are 2 years already. Yes, a ṣì máa ṣe 10 years. A ṣì máa ṣe 20, 40, 50, 100 tó máa di pé okay, a máa darúgbó tó máa pé ṣé mi ní jẹun ṣé kò yẹ kó ti dáná. I love you too, kid. You're the best. Bankole, Ọlọ́run máa bá mi bí ẹ ga. Àwọn dádì wọ́n lè di gbogbo nǹkan tó ní mú. I don't care. You are the one that I love. Are you serious? Yes. Bankole ńlá. You will have everything. Mo lágbára Ọlọ́run. Gbogbo nǹkan tó fẹ́ Ọlọ́run máa bá mi ṣe fún ẹ. Ọlọ́run máa dùn ẹ́ nínú. Ó máa lówó ju bàbá mi lọ. Ó máa lórúkọ ju bàbá mi lọ. Yes. It's okay, babe. Má lọ ṣépè o.